tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káalẹ́ ẹ bá káàárọ̀ ọdẹ òdùbí etí tẹ́ fi gbọ́ wa ọba dídì bákan náà ojú tẹ́ sì fi rí wa náà kò ní fọ́ láṣẹdùà ẹ wá dé ló gbé sọ̀rọ̀ bí òṣèbí ọmọ Yorùbá ó tún ti ṣẹlẹ̀ àwọn aráabí tún ti bẹ̀rẹ̀ o wọ́n tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ láabi wọn kódà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn agbébọn ni o wọ́n tún ti yà wọnú mọ́ṣáláṣí ìjọ wo la fẹ́ sinmi gbogbo rẹ́dẹ̀rẹ̀dẹ̀ àwọn aráabí now gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn aráabí tún ti yà wọ mọ́ṣáláṣí ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kódà wọ́n jí àwọn olùjọ́sìn wọ́n jí wọn gbé ṣé ẹ ti rí báyìí ṣé ẹ rí pé ọ̀rọ̀ àwọn aráabí ti kúrò lójú lásán bá a ṣe jẹ́ ìkúrú kó tọ́ làwọn wèrè wọ́n sì tún gbọ́wọ́ ẹ̀ sáàbò bẹ́ẹ̀ ni agbébọn ni ó agbébọn wọ́n ti gbé àwọn olùjọ́sìn ní mọ́ṣáláṣí ìyẹn ní gbọ̀ǹká ní agbègbè gbọ̀ǹká village bẹ́ẹ̀ ni o kódà lọ́wọ́lọ́wọ́ báyìí ní agbègbè gbọ̀ǹká ni o ní ìpapọ̀ ìtẹ̀síwájú local government area ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ ni àwọn agbébọn tún wọ̀ tó dẹ̀ jẹ́ pé wọ́n jí àwọn èèyàn tí ó wá jọ́sìn nínú mọ́ṣáláṣí kódà wọ́n jí wọn gbé ó ṣe jẹ́ pé Ọ̀yọ́ ìtún ni bàbá wa láàfin Ọ̀yọ́ ẹ dákun ẹ bá wa mójútó sí ẹ mójútó eléyìí ẹ wò ẹ kọ́kọ́ fi gbogbo ìjà èmi ò jù ẹ́ ìwọ ò jù mí ẹ jù yẹn lẹ́nà nítorí lọ́wọ́lọ́wọ́ ó ti ló ń ṣẹlẹ̀ báyìí gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé ní ọjọ́ Wednesday bẹ́ẹ̀ ni àwọn aráabí wọn wọlé wá tí wọ́n dẹ̀ jí ọ̀dọ́mọkùnrin kan bẹ́ẹ̀ ni tí orúkọ ẹ̀ ń jẹ́ Amadu Usman tí wọ́n jí gbé ní inú mọ́ṣáláṣí ìyẹn nígbà tí arákùnrin yìí ń kírun ni wọ́n jí gbé ni wọ́n jí gbé níbi tí ó ti ń kírun lọ́wọ́ tó ń rùkú ibẹ̀ ni wọ́n jí gbé kó wá ṣòun nìkan ló jí gbé o kódà wọ́n jí òun àti ẹ̀gbọ́n ẹ̀ Adamu Usman àwọn méjèèjì ni àwọn ajínigbé tí wọ́n wá jí gbé nínú mọ́ṣáláṣí ṣe ti pé àfi kọ́lọ́run kókó wa yọ ni o lọ́wọ́ àwọn aráabí pẹ̀lú gbogbo bá a ṣe pariwo wípé ètò ààbò mẹ́ẹ̀ kí ẹ̀yin ìjọba wa tètè bá wa wá nǹkan ṣe sí i síbẹ̀ ẹ ò bá wa wá nǹkan ṣe sí i ẹ wá rí báyìí òun ló tún ti wá di nǹkan tó jẹ́ pé ó ti di kí àyà ó ti di pé wọ́n wọlé tọ̀ mọ́ṣáláṣí lọ ẹ̀yin náà rí tí ṣọ́ọ̀ṣì là ń pariwo wípé wọ́n jàjẹ̀ sí now wọ́n ti kúrò ní church ẹ tún bá gbọ́ inú mọ́ṣáláṣí ni wọ́n ti wọlé lọ jí èèyàn gbé ṣé wàá rí sí pé lọ́wọ́lọ́wọ́ báyìí inú mọ́ṣáláṣí ni àwọn aráabí ti ń ṣiṣẹ́ tí wọ́n dẹ̀ ti jí àwọn ènìyàn gbé tó jẹ́ pé inú mọ́ṣáláṣí ni ò ṣe rí kẹ́ ẹ lè mọ̀ wípé àsìkò ti tó láti gbára wa gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn agbébọn yìí wọ́n tó bíi méje tí wọ́n ya wọnú mọ́ṣáláṣí yìí mọ́ṣáláṣí ibi tí wọ́n ti jí èèyàn gbé wọ́n tó bíi méje tí wọ́n ya wọlé pẹ̀lú ẹrù ìbọn ní ọwọ́ ní dédé aago mẹ́sàn-án ní ọjọ́ ajé bẹ́ẹ̀ ni ní dédé agogo mẹ́sàn-án ní ọjọ́ ajé ni àwọn agbébọn yìí wọlé wá tọ́dẹ̀ tó méje pẹ̀lú ìbọn lọ́wọ́ ni wọ́n fi tó àwọn ẹ̀gbọ́n àti àbúrò tí wọ́n jí gbé nínú mọ́ṣáláṣí ni wọ́n fi gbé wọn lọ síbi tí wọ́n ò mọ̀ wọ́n gbé wọn lọ tefetefe débi wípé wọn ò tiẹ̀ jẹ́ kó rí ẹsẹ̀ wọn tò sí ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú nítorí wípé à ń pariwo Yorùbá nation la fẹ́ Oòduà nation ló lè ṣe
ọ̀pọ̀lọpọ̀ wá ń wò pé eré ni wọ́n Nàìjíríà ló lè ṣé ẹ ti rí sí i o wọ́n Nàìjíríà ò care bóyá ìkankan ṣaráàlú bí kò ṣe pé aráàlú nìkan ló máa dìde fúnra wa tó ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ tán gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé ṣe rí àwọn ẹ̀ṣọ́ aláàbò ẹ wá ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ló wá ń lò báyìí àwọn àmọ̀tẹ́kùn àti àwọn fìjìláńtẹ́ àti àwọn olóòdẹ lọ́gbọ́n tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ làwọn aráabí ti kọlù gbó wọ́n ti kọlù gbẹ́ tó ti di pé wọ́n ti di ìwà àwárí báyìí ni obìnrin wà nǹkan bẹ̀ tí wọ́n dẹ̀ rí i pé àwọn tú gbogbo inú igbó láti lè rí i pé àwọn meet up àwọn bá àwọn dẹ̀ gba àwọn èèyàn wọn èyí tí wọ́n jí gbé lọ. Àwọn olóòdẹ ti wọgbó láti rí i pé àwọn tú inú igbó kò ṣe ọlọ́pàá o àwọn fìjìláńtẹ́ ṣé ẹ ti rídìí tí ó fi jẹ́ pé local police ṣé ẹ ti rídìí tó fi jẹ́ wípé local police tí bàbá wa olóyè Adéyẹmọ Ìgbòho-Òòṣà tó fọwọ́ sí àwọn ni wọ́n lò ṣé mobile police ọlọ́pàá lẹ́ni kó máa wọgbó lọ àtàwọn olóòdẹ àwọn tó wọgbó lọ rèé o. ẹ wo ẹjẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹjẹ́ gbọ́ tí àwọn èèyàn sọ Yorùbá nation la fẹ́ Oòduà nation òun ló lè ṣe bẹ́ẹ̀ ni kò jẹ́ kó yé mi o ó ní iṣẹ́ ẹ fẹ́ gbọ́ Ọlọ́run tí wọ́n lọ sìn Ọlọ́run á ṣe wọ́n ní rírí o bẹ́ẹ̀ ni kódà láì farapa wọ́n á lọ láyọ̀ bó ṣe wà ní àhámọ́ yìí Ọlọ́run á gbà wọ́n bẹ́ẹ̀ ni kò ti jẹ́ kó yé mi o ó ní yóò ṣe wá jẹ́ pé tá a bá sọ pé wọ́n jàjẹ̀ ẹ̀sìn dáhùn àwọn ẹlẹ́sìn sẹ́sìn ní ti tẹ́lẹ̀ nísìnyí àwọn ẹlẹ́sìn kan náà ni wọ́n tún bára wọn jà àbí a lè pè ní religion rival nítorí kò ṣe ẹ̀sìn sẹ́sìn eléyìí tá a lè pè é sí ojú pé nínú ara wọn gangan ni wọ́n ti ń bára wọn jà nínú ara wọn ni wọ́n ti ń bára wọn jà tó túbọ̀ sí wípé kọ́lọ́run máa ṣọ́ wa ní o tá a bá ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé táwọn ajínigbé àbí boko àbí tẹ̀rọ̀tẹ̀rọ̀ tó bá máa jínigbé tá a bá sọ pé Usman Adamu ni kàn kíní kan dárúkọ ọmọ Yorùbá ẹ má gbàgbé pé tó bá máa jíyàn gbé wọn ní béèrè orúkọ ẹ débi pọ́ fẹ́ béèrè àdírẹ́sì ẹ àbá fẹ́ béèrè irú ẹ̀yà tó ti wá nítorí wọ́n á wulẹ̀ jí àwọn èèyàn gbé ni ẹ wọ ẹ̀yà mi bàbá mi torí ẹ̀ la ṣe pariwo pé Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ bá wa bó kó lọ fàáfàá ẹ like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yá àwọn èèyàn lọ́tùn lọ́sì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ la fi sọ pé a ó máa bẹ ọ̀bí ẹni bẹṣu ni àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà wò gbogbo ẹni tó wá láwọn ní dé òun máa láwọn ní dé bá God bless Yorùbá nation Ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa o la fi kí yín pé ó dàbọ̀.